ṣùgbọ́n ọmọ tó sọ̀rọ̀ ní bá nìyí tí wọ́n ní Sunday Igboho ní délé pé kò ní délé pé tó bá wá pé ayé bàbá rẹ̀ ò ní dá ìwọ jáde ìwọ ṣépèlé Sunday ìwọ sọ fún Sunday pé Sunday ọba lówó mọ́tò ẹ̀yin ò fún lówó àbí ìwọ sọ fún Sunday pé tí Sunday bá wá tó bá wá pé kò ní pé lọ má wọrí ẹnìkan ò ní sọ fún ọ tó fi lọ poison ara rẹ̀ nígbà tí Sunday bá tibi tó lọ dé wọ́n fún yín láyé Fúlàní ń jọba orí ẹ̀ mọ̀ ti burú ọwọ́ ń bẹ̀bẹ̀ ń gbọ̀n káàkiri àwọn èèyàn ń pè ọ́ àwọn èèyàn tí ó lé ní 200 wọ́n àti pè ọ́ ó dìgbà ó bá para rẹ̀ wọ́n wà pọ̀ níbi sàárì rẹ̀ kò ní dá fún ọ pé yóò ṣe rí fún ọ nù bó ni ẹ bí ọ sí màálù níran bàbá rẹ̀ máa ń dànà tó o ò lè ronú ìtọ́ da sí àwọn tí wọ́n ṣe dáadáa nígboro wo lórí ibú ọmọ òfò yìí ọmọ Fúlàní tó wà ní bánì yẹn tí ẹnu rẹ̀ ò jẹ́ ọgbádùn ayé rẹ̀ mo wo TikTok àkáǹtì ẹ̀ gbogbo àwọn dédé tó ń ṣe nínú gbóyè ò bá dẹ̀ máa ṣe lọ náà ní followers àwọn yẹn ń follow ẹ̀ náà ó ní like náà wàláhì àwọn yẹn ń follow ẹ̀ ó bá dẹ̀ continue gbogbo dédé yẹn náà kí ló tó bẹ́ sí nǹkan tí ó kàn ó Sunday Igboho sọ pé òun bọ̀ wá sí bánì sólò òun bọ̀ wá payín bánì ni ṣé ẹ̀ṣẹ̀ ń bẹnu kéèyàn yọ èpò kúrò nínú àlìkámà ni kéèyàn yọ ohun tí ọ̀dà kúrò nínú ohun tó dà sí ẹ̀ṣẹ̀ wà ń bẹ gbogbo wa la mọ̀ wípé nínú àwọn tí ń jí ìyàn gbé ní Nàìjíríà yìí Fúlàní ló pọ̀ jù nínú wọn tẹ́ ẹ bá rí Fúlàní 10 ẹ lè rí Yorùbá 2 àbí Yorùbá 3 nínú wọn àwọn ò sọ wípé èèyàn burúkú ò sí ìran Yorùbá ibẹ̀ ló pọ̀ sí jù wàláhì ibẹ̀ ló pọ̀ sí jù torí ẹlòmíì nílẹ̀ Yorùbá oníbọn kò lóyún òǹdè onípàró ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu lásán tó bá fi lè sọ báyìí bí nǹkan bá ń dábọ̀ láti 1 million years yóò bàjẹ́ ńjọ́ tó bá ti lè sọ̀rọ̀ ṣé bí wọ́n ṣe mo fẹ́ bí wọ́n béèrè kan kí n tó sẹ́ pè fún ọ ṣé bí wọ́n ṣe ń jìyàn gbé ní Nàìjíríà yìí bí ayé gbogbo èèyàn ṣe ń rí ní Nàìjíríà yìí sẹ́nu tiẹ̀ dùn sí so olórí burúkú kìí fẹ́ràn olóríire lọ sí Àbújá lọ sí Ọ̀yọ́ lọ sí Ìbàdàn lọ sí Èkó lọ sí Ògbómọ̀ṣọ́ wọ inú ìgboro lọ wo àwọn iléeṣẹ́ ní tí ìran onílàákàyè tí a bí sínú ìgboro máa ṣe nu inú igbó ni a bí ọ sí màálù níran bàbá rẹ̀ máa ń dànà so o ò lè ronú ìtọ́ da sí àwọn tí wọ́n ṣe dáadáa nígboro wo lórí ibú ọmọ òfò yìí kò ní dá fúnra àwọn tó ṣẹ̀ ọ́ kalẹ̀ inú igbó ni bàbá rẹ̀ ń gbé ọ̀rọ̀ inú igbó ni ọmọ dá sí tí a bá ti ń sọ̀rọ̀ inú ìgboro níbi tí wọ́n ti ń jẹ pírẹ́sidẹ́ǹtì tí wọ́n ń jẹ gọ́fúnà tí wọ́n ń jẹ sẹ́nétọ̀ láyé ẹ̀ mọ́ dá sí mọ́ ọ̀rọ̀ wọn jí màálù jẹ́ kó ìran ntẹ̀ wáyé tí yín wá sínú òun ni ọmọ sọ. ní dọ́bà yẹn nínú dọ́bà àbí dábàlẹ̀ ń pè tó wà níbẹ̀ ní orí burúkú tí ń bẹ́ẹ̀ ipa Nàìjíríà ò lè ká federal government Nàìjíríà ipa wọn ò lè ká orí burúkú tí ń bẹ ní dọ́bà ìwọ jáde ìwọ ṣépèlé Sunday ìwọ sọ fún Sunday pé Sunday ọba lówó mọ́tò ẹ̀yin ò fún lówó àbí ìwọ sọ fún Sunday pé tí Sunday bá wá tó bá wá pé kò ní pé lọ má wọrí ẹnìkan ò ní sọ fún ọ tó fi lọ poison ara rẹ̀ nígbà tí Sunday bá tibi tó lọ dé tí bá ń bọ̀ wá bá nìyẹn o ò ní gbàdúrà kó dé bá ọ ń bẹ̀. lábẹ́ bàbá wa Sùmọ́nù olóyè àná níbẹ̀ wá ti ṣe bá ní àbírí ẹ burú ni ká tó wá pè tó wá wà ń bẹ̀ nísìn Sùmọ́nù bàbá àti tẹ́lẹ̀ ká tó wá pè tó wá wà ń bẹ̀ nísìn ṣe ṣèkánà àbí sàkánà ni a ti ń pe ilé tó wà ń bẹ̀ nísìn ṣé n tí ń ṣẹlẹ̀ ní dọ́bà yẹn ṣe tó tínú tiẹ̀ náà dùn sí níbẹ̀ ni ẹ̀yin ìjọba Kwara ìjọba Ọ̀yọ́ orí burúkú bàbá ní wọlé mo fẹ́ràn Fúlàní díẹ̀ torí mo róore lára wọn oore táyé ti mọ̀ mí àtòore tẹ́nìkan kan ò tí mọ̀ mo búra pẹ̀lú ọkọ̀ Ọlọ́run mo róore lára wọn torí pé kí ni mò ń tajà fún Fúlàní mò ń tajà fún Yorùbá gbogbo àwọn ọjà gbèríko yẹn ìní máa ń gbé ọjà lọ bẹ̀ dáadáa bá nínú kìsí ní ìgbẹ́tì ní gbogbo bẹ̀ kò síbi tá à ti mọ̀ mí
ṣùgbọ́n tó sọ èmi fẹ́ bọ̀ ní nǹkan ó ti sí ọ̀rọ̀ sọ ó ti sí àgbákò tọ́ngbọ́ ẹ̀yin àfáàtẹ́ wà níbẹ̀ ní ìbá yín wí o ẹ̀yin pásítọ̀ wòlíì tẹ́ wà níbẹ̀ ní ìrì ti yín rò ṣé gbọ́ mi ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ ẹ gbé òótọ́ dání níbẹ̀ ní èmi ò bá yín wí o ṣùgbọ́n ọmọ tó sọ̀rọ̀ níbẹ̀ níyì tí wọ́n ní Sunday Igboho kò ní délé pé tó bá wá pé ayé bàbá rẹ̀ ò ní dáa òótọ́ lóró náà máa mú gi òòjọ́ lóró náà mú gi òòjọ́ lóró tọ́ máa mú ilẹ̀ àbátalágẹ mábádáláyé ló sà òkè gbà ìran àṣà ọ̀run kan ò ní gbódúrógbó dídí ajá o àwòdì òkè ò ní gbéyà kó gbé ọ̀tọ̀ọ̀tọ̀ ènìyàn adífá fún sórí mọ́ni tí máa sọ ọmọbìnrin òkú ojú àṣà ò ní rí ibi láyìn dé ọ̀sán ìwọ ọmọ yìí ojú rẹ̀ ó rí ibi ébà àwùsẹ̀ntolúwo àfọ̀sẹ́ntàpẹ̀nà bẹ́rẹ̀ kan ò ní kọ́ wọn aṣọ kọ̀ǹkọ̀ kan ò ní kọ́ wọn odò òwú dúdú àtòwú funfun wọn à ní jara wọn níyàn rẹkurẹku nífà kọkọjá ojú ọ̀nà sáré mọ́dé ọmọ olúgbe kùjẹ́kùjẹ́ oníṣògùn tí ẹ̀kọ́ má jẹ ìwọ ó rí oríru bí Sunday bá wá kò ní délé pé ṣé bàbá rẹ ló níbi tó ní bá ní ṣé bàbá rẹ ló níbẹ̀ kò ní dáa fún yín gbogbo òlú lásìkò yìí báyìí ní Ọ̀yọ́ Mèsì lórí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tí àlejò ti ń jẹ ọba níbi bẹ̀ láyé kò ní ṣẹlẹ̀ mọ́ wọ́n fún yín láyé Fúlàní ń jọba orí ẹ̀ mọ̀ ti burú ọwọ́ ń bẹ̀bẹ̀ ń gbọ̀n káàkiri àwọn èèyàn ń pè ọ́ àwọn èèyàn tí ó lé ní 200 wọ́n àti pè ọ́ ó dìgbà ó bá para rẹ̀ wọ́n wà pọ̀ níbi sàárì rẹ̀ kò ní dá fún ọ pé yóò ṣe rí fún ọ nù.